orí ìyọ̀kẹ́rẹ́ kòkó láwù bá a bá rú fọmọ ẹni àgbọ́ ẹ̀yàbọ̀ nàìjíríà tẹ̀ láǹfààní àti máa wù wá káàkiri àgbáńlá ayé wá dákun ẹ̀ dábọ̀ ẹ̀ bá ní dóòlà ẹ̀mí ọmọ yìí. Àjọkẹ́ ló kọ rẹ̀, ọ̀wọ́n bí ìlú Abẹ́òkúta ni. Ó pé ńgbà tóun ti wà ní kékeré ni bàbá òun ti jáde láyé. Màmá òun ló mú òun àti àwọn tó kù òun lọ sílùú Èkó. Ó sì pé ńgbà àwọn dẹ́kọ̀ọ́ ibì kan lóṣòdì ni màmá òun lọ fi òun sí pé kó mọ̀ bá wọn taṣọ lóṣòdì. Ó wá ní kò jọ bí ìgbà tí wọ́n fèèyàn lọ́sìn, kò jọ bí nǹkan kan náà lòun ṣe lẹ́kọ̀ọ́. Ńgbà wàhálà pọ̀ jù ni òun sá kúrò ńbẹ̀, òun padà wá sílùú Abẹ́òkúta. Ọmọ yìí dé Abẹ́òkúta lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn òbí bàbá rẹ̀ wọ́n fojú gánní rẹ̀, wọ́n sì fi léèwé pé kó mọ̀ lọ léèwé. Bí ò bá sì fẹ́ sọ pé òun ò lọ léèwé, bó jẹ́ṣẹ́ ni ó mọ̀ ọkọ kó ṣàwá kan mọ̀ ṣe. Lẹ́yìn ọ̀rẹyìn ká tó wí, ọmọ ìtún sá kúrò ní ìlú Abẹ́òkúta padà sí ọ̀dọ̀ màmá rẹ̀ lÉkòó. Èròǹgbà gbogbo àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ ni pé ọ̀dọ̀ ìyá rẹ̀ náà ni ó padà lọ. Ńgbò ó dìgbà díẹ̀ kíní kankan ọmọ yìí wọ́n láwọn tún kófìrí rẹ̀ lábẹ́òkúta, ó tún padà wá sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀. Ńgbò wà ńbẹ̀, ńbo ló gbà bó ló ti rìn, ó pọ́dọ̀ yá òun lòun lọ. Nígbà díẹ̀ ni wọn ò tún rí ọmọ yìí mọ́. Kọ́lọ́hun kó ṣàánú fún wa, ká má dààmú, kọ́lọ́hun má dààmú wa. Ọmọ yìí padà lÉkòó ló bá pé òun pàdé ẹnìkan tó kọ rẹ̀ ń jẹ́ Bíọ́dún, iṣẹ́ awakọ̀ ló pọ̀ ń ṣe. Wípé òun ló mú òun lọ sọ́dọ̀ bàbá rẹ̀ níjòkó Ọ̀tà. Ibẹ̀ làwọn sì jọ wà táwọn jọ ń gbé, bí oṣù 5 làwọn lò ń bẹ̀ sí 6. Pé lẹ́yìn ọ̀rẹyìn òun lóyún fún Bíọ́dún, òun sì bímọ. Ńgbò òun bímọ, ilé alágbo kan ni wọ́n mú òun lọ tóun lọ bímọ sí. Lẹ́yìn 41 days ọmọ jáde láyé. Ńgbà ọmọ jáde láyé, kí ni tó wá ṣẹlẹ̀ sájọkẹ́? Àjọkẹ́ rí pé ó ní ńgbà tọmọ jáde láyé tán lòun rí pé gbogbo inú bẹ̀rẹ̀ sí ní ga, ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú, gbogbo ara bẹ̀rẹ̀ sí ní wú. Láti ìgbà náà làjíǹde ara ò ti jẹ́ fọmọ yìí mọ́ o. Ẹnìkan lára àwọn tí wọ́n jọ ń kóra wọn káàkiri ìjòkó Ọ̀tà mọ́ Èkó mọ́ gbogbo rẹ̀, èyàn ló wá jálẹ̀ nílùú Abẹ́òkúta padà ní àdúgbò kan tí wọ́n ń pè ní Randa. Àwọn òbí bàbá rẹ̀ ńgbà wọn gánní rẹ̀ tí wọ́n rí pé ìwọ tá à ń wá láti ọjọ́ yìí, bó ló ti rìn, kí ni tó ṣẹlẹ̀? Ọmọ yìí kàlàyé, ó ṣàlàyé ilẹ̀kùn ohun tójú rẹ̀ rí nínú ayé. Àwọn yìí ń gbé òdìlé ìwòsàn, òbítíbitì owó náà ni wọ́n ná lórí ọmọ yìí lórí pé kó tẹ̀ lè jáyé, bàbá tẹ̀ gbọ́ nǹkan kan àbí nǹkan kan lẹ́nu ẹ̀, bàbá tẹ̀ mọ bó ṣe rìnrìn àjò ayé rẹ̀ kọ́mọ yìí tẹ̀ jáyé ná. Wọ́n náwó, wọ́n ṣe gbogbo rẹ̀. Nígbà wọ́n rí pé ara ti ń balẹ̀, wọ́n discharge lọ hospital pé kó mọ́ ọ lọlé. Bóyá ìwòsàn tí wọ́n fún nílé ìwòsàn ńgbà náà, bóyá òun ni ò tó àbí nǹkan kan, Elédùà nìkan ló mọ̀. Lẹ́ni kádìjú kálá, inú ọmọ yìí tún bẹ̀rẹ̀ sí ní ga, ẹsẹ̀ rẹ̀ ń wú, bẹ́ẹ̀ ni kò lè sùn, kò lè wo. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin abiyamọ ayé káàkiri àgbáńlá ayé, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní dóòlà ẹ̀mí ọmọ tí ń jàjọkẹ́ yìí. Bọ́lọ́run bá ṣe, bó bá lè bọ́nú eléyìí, á wà mọ ìgbésẹ̀ tó kù tá a tún gbé. Èròǹgbà kan tèmi ni pé orí ọmọ yìí ká dá padà sílé ìwòsàn, kí wọ́n fún ní àwọn medical care tó péye. Ikùn ẹ tó ga tó yọ yìí, báwo ló ṣe ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ̀yin tí mo bímọ tán ni gbogbo eléyìí ṣe. Ìgbà wo ló bímọ? Mo bímọ ní oṣù kẹrin. Oṣù kẹrin ọdún tó kọjá àbí 2024. Kí ló wá ṣẹlẹ̀? Bó ló bímọ sí? Èkó hospital tó wà ní Adẹ́lé. Hospital Adẹ́lé. Hospital Abẹ́lé. Ta ló mú ẹ lọ síbẹ̀? Ìyá ọkọ ẹ̀. Ìyá ọkọ ẹ̀? Kí lórúkọ ọkọ ẹ̀ yẹn? Bó ló ti mọ̀? Ló rẹ̀ ti mọ́ra?
àgbàdo ọjà láti wá. Àgbàdo ọjà. Bẹ́ẹ̀ Ṣé o kúrò ní ìgbà wo ló kúrò lóṣòdì ibi tán mú ẹ lọ kí o máa taṣọ lóṣòdì, ìgbà wo ló kúrò ńbẹ̀? Kí ló gbé ẹ kúrò ńbẹ̀? torí mẹ́rin máa ń gbowó lórí mi. Ẹ́? Mẹ́rin máa ń gbowó owó lórí mi. Mo ṣe kúrò ńbẹ̀. Mọ́mì ẹ ló máa ń gba gbogbo iṣẹ́ tó bá ṣe. Bẹ́ẹ̀ Wọ́n ń gba owó lórí ẹ̀. Wọn kì í kó yẹn fún ẹ. bẹ́ẹ̀ Ṣé ẹni ẹ ń fìyà jẹ ẹni àbó kò ṣe dáadáa sí ẹ? kò ṣe dáadáa. Ó ṣe dáadáa. Bọ̀ torí pé mọ́mì máa ń gbowó lórí ẹ ló ṣe kúrò ńbẹ̀. Bẹ́ẹ̀ Báwo ló ṣe wá rìnà pàdé ẹ tó fún ẹ lóyún yẹn? Kí lórúkọ ẹ? Bíọ́dún. Ẹ́? Bíọ́dún Bíọ́dún kí ni? Ọláwálé. Bíọ́dún Ọláwálé. Ọláwálé lórúkọ dádì ẹ. Ọmọ ìlú wo ni? Ìbàdàn. Ọmọ Ìbàdàn ni wọ́n. Bó lẹ ti pàdé? Báwo lẹ ṣe pàdé? Àgbàdo láti pàdé. Ó wá mú mi lọ sí ọ̀dọ̀ dáàdì ẹ̀ ń jò. Ní sùúrù. Kí ló gbé ìwọ dé Àgbàdo? Báwo ló ṣe dé Àgbàdo? Ìgbà tó kúrò ní Òṣòdì yẹn ń bo ló lọ. Báwo ló ṣe rìn nígbà yẹn? Mo rí mọ́tò ọ̀fẹ́ Mọ́tò ọ̀fẹ́ láti ibo? láti Òṣòdì yẹn dàgbàdo. Lágbàdo. Ta ló mọ̀ lágbàdo? Anybody. O kàn ṣáà ní káàkiri ni. Ẹ́? Bẹ́ẹ̀ Ó yá mo ń gbọ́. Wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé báyìí. Báwo ló ṣe mọ Bíọ́dún ní Àgbàdo? Lẹ́yìn yẹn kí ni àwọn nǹkan tó wá ṣẹlẹ̀? ìgbà tí màá tiẹ̀ mọ alágbàdo ó mú mi lọ sọ́dọ̀ dáàdì ẹ̀ ń jòkó. Ìgbà tó hàn àti dáàdì ẹ̀ jẹ́ ìjà ló fi mú mi lọ sí Ìtòkè lọ́dọ̀ mọ́mì. Ok, now jẹ́ kí n help ẹ. Bíọ́dún nígbà tí o pàdé ẹ̀ ní Àgbàdo àbí? Ibo lẹjọ́ ń gbé? Ibo ilé lẹjọ́ ń gbé? Ibo ló mú ẹ lọ gbà yẹn? Ọ̀dọ̀ dáàdì Níbo? ní Ìjókòó. Ìjókòó Ọ̀tà àbí? Apá abo ní Ìjókòó Ọ̀tà? Ọgbà Ayọ̀ bàbá Monday. Ẹ́? Ọgbà Ayọ̀ ní bàbá Monday. Ọgbà Ayọ̀ ní Ìjókòó Ọ̀tà. Ibẹ̀ ló mú ẹ lọ. Ibẹ̀ lẹ kọ́kọ́ ń gbé àbí? Bẹ́ẹ̀ Bí oṣù mélòó lẹ lò ń bẹ̀? a lò tó oṣù márùn-ún. Oṣù márùn-ún. Oṣù 5. Ọ̀gbẹ́ni Bíọ́dún yẹn tó ní ó tẹ̀yìn lọ sọ́dọ̀ bàbá ẹ̀ ní Ìjókòó Ọgbà Ayọ̀ yẹn, iṣẹ́ wo ló ń ṣe tiẹ̀? Mọ́tò lọ́wọ́. Ó ń wa mọ́tò. Bẹ́ẹ̀ Ok. So ọ̀dọ̀ bàbá ẹ̀ lẹ́wà tí o fi lóyún àbí? bẹ́ẹ̀ Ìgbà tó wá lóyún kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ kúrò lọ́dọ̀ bàbá? wọn àti dáàdì ẹ̀ jà. Ok, lẹ ṣe kúrò ń bẹ̀ àbí? Bẹ́ẹ̀ Bó ló wá mú ẹ lọ lẹ́yìn yẹn? ọ̀dọ̀ mọ́mì ẹ̀ ní Ìtòkè. Ní Ìtòkì. Ìtòkè Ìtòkì. Apá abo ní Ìtòkì wà? ní ọ̀nà Ìjókòó. Ní Ìjókòó ń bẹ̀ àbí? Iṣẹ́ wo ni mọ́mì Bíọ́dún ṣe? Ó fi lójú rántà. Wọ́n ta ọfú lójú. Ibẹ̀ lẹ wá wà. Kí lẹ wá ń ṣe ń bẹ̀? Kí ni ìwà àti Bíọ́dún ṣe ń bẹ̀? Máa bá wọn pọ̀ ní ọjọ́ bá wọn fọṣọ. Ìyẹn ìyá ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ Ṣùgbọ́n nígbà tí ó di pé ọ̀rọ̀ oyún wọ̀ ọ́, o pàdé Bíọ́dún kinní kan. Kí ló tó mú wá fún àwọn òbí ẹ̀ àti kó sọ fún àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ lábẹ́òkúta pé à ibi báyìí ló wà ọ́? Ṣé o mọ̀ pé wọ́n ń wá ẹ ní gbogbo ẹ̀ ṣáàbò mọ̀? bẹ́ẹ̀ Ẹ́? O mọ̀ pé wọ́n ń wá ẹ? Bíọ́dún náà mọ̀ pé wọ́n ń wá ẹ àbí? Kí ló máa ń sọ fún ẹ nígbà yẹn? tí bá sọ pé jẹ́ ká lọ mọ àwọn òbí mi wọ́n máa sọ pé tí bá ti bímọ tán pé a máa lọ. O máa ń sọ pé tó bá ti bímọ tán pé ilẹ̀ máa tó lọ. Ok. Mo ń gbọ́ máa sọ̀rọ̀ lọ. Bó ló wá bímọ sí? Hospital tó wà lábẹ́ hospital abẹ́lé. Hospital abẹ́lé. Bẹ́ẹ̀ ni Ìtòkè. Ṣé kò lórúkọ ni? Mo ti gbà lórúkọ mi. So àwọn tó máa ń gbẹ̀bí ọmọ, àwọn eléwé ọmọ yẹn, Bẹ́ẹ̀ ibẹ̀ ló bímọ sí. bẹ́ẹ̀ Ìgbà tó bímọ kí ló wá ṣẹlẹ̀? mi ìmọ̀ ìgbà tó gbé mi dé hospital yẹn ìyá ọkọ mi ló ṣàlàyé fún mi pé àwọn mú ṣíbí pẹ̀lú àlùbọ́sà pé àwọn fi rá mi ní ẹnu pé àwọn ló gbé mi sórí ọ̀kadà dé hospital. Ìyá ọkọ ẹ̀ sọ bẹ́ẹ̀ pé àwọn fi ṣe bí ha ẹ lẹ́nu bí ìgbà ṣe pé àwọn dákú ńgbà yẹn àbí? Ok. O wá bí ọmọ yẹn àbí? Bẹ́ẹ̀ Ọkùnrin làbóbìnrin? ọkùnrin. Ọkùnrin. Ẹ ṣe némì? Hospital ló ti ṣe ní. Ẹ ṣe némì lọ́sítù yẹn? Bẹ́ẹ̀ Gbogbo ìgbà yẹn tí o fi bímọ yẹn tó wà lọ́sítù yẹn, ṣé kò sí kan tó ń ṣe lára ńgbà yẹn? kò
kò sí kọ ẹsẹ̀ mi ló kọ́ òwò ẹsẹ̀ méjèèjì. ẹsẹ̀ méjì ló kàn wò Bẹ́ẹ̀ wọ̀ inú ẹ̀ ò ga báyìí ńgbà yẹn. bẹ́ẹ̀ Hmm? bẹ́ẹ̀. ọmọ yẹn wá ń kọ́ sí gbọ́dọ̀ ọmọ yẹn wà Ọmọ yẹn ti ṣaláìsí. ó ti ṣaláìsí. Bẹ́ẹ̀ ìgbà wo lọmọ yẹn ṣaláìsí? ẹ̀yìn for 2 days ló ṣaláìsí. ẹ ti ṣe for 2 days tán Bẹ́ẹ̀ kó tó di pé ọmọ yẹn ṣaláìsí. kí ló ṣe ọmọ yẹn gbà yẹn? gìrì lọ sọ pé ó gbé. Hmm? Gìrì lọ ní ó gbé. gìrìdán ló gbé. ṣé wọ́n ò mọ̀ ní síbí wọ̀ ní ìyá ẹ̀ àbí ọ̀dọ̀ ẹ̀kọ́ lọmọ yẹn máa ń wà ní? sọ́gbọ́n ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ni. Ní ọ̀dọ̀ ọkọ mi ló sùn gbà yẹn. ẹ́ Ọ̀dọ̀ ọkọ mi lọmọ yẹn sùn sórí bẹ́ẹ̀dì. wo ni wọ́n sùn gbà yẹn? Èmi ń ṣiṣẹ́ ń ta lọ́wọ́ ni. ok kò kí ń ṣe alẹ́ Mm. bí táìmù kò ṣàárọ̀ ní àbọ̀sán Àárọ̀ àárọ̀ ó sùn lọ́dọ̀ ọmọ yẹn wọ́n tẹ́ ọmọ yẹn síbi tí ìyá ọkọ yẹn wà bẹ́ẹ̀ ìwọ wà ní ìta kí ló ń ṣe ń ta? mo ń fọṣọ. òun fọṣọ. ta ló wá sọ pé gìrì ló ṣe ọmọ? Ó rí i pé ó ti ṣe ojú ó yí ojú. ó ti yí ojú padà àbí Bẹ́ẹ̀ ni wọ́n sáré gbé bẹ́ẹ̀ wọ́n wá pè ẹ́ bẹ́ẹ̀ ìwọ náà débẹ̀ orí ọmọ yẹn mo rí. ẹ́ Bẹ́ẹ̀ bó lọkọ ẹ wà ń gbà yẹn? kò sí ní ó ti lọ bí iṣẹ́. ó ti lọ bí iṣẹ́ ń gbà yẹn orí ọmọ ìgbà tí gìrì gbé àbí ẹ́ Bẹ́ẹ̀ bọ́mọ ẹ̀ ṣe kú nìyẹn ẹ́ bẹ́ẹ̀ ok ìgbà tó mi wá kú kí ló wá ṣẹlẹ̀? ara tèmi ò yá ní táìmù ìgbà tó pin. ara ọ̀yà kí ló ń ṣe ń gbà yẹn? Mímí mi ò dókè kò délẹ̀. Hmm? Mímí àti mí máa ń le fún mi láti mí. àti mí ó máa ń le fún ẹ. now mo ti gbọ́ gbogbo àlàyé tó ṣe mo gbọ́ now kí ló wá fa inú tó bẹ̀rẹ̀ sí ní ga tínú ń ga báyìí tínú ẹ̀ ti ń ga báyìí ó tó oṣù mélòó báyìí tí ó ti wà nínú condition yìí? Oṣù náà ó tó oṣù márùn-ún tó ti wà nínú àyè yìí bẹ́ẹ̀ bí ikùn ẹ̀ ṣe ga síbẹ̀ nìyẹn bẹ́ẹ̀. kí ló fà á ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ ìgbà wo ni kí làwọn òye tó kọ́kọ́ ń rí kó tó di pé inú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ga báyìí? Mo rí pé ẹsẹ̀ mi wú. Ìgbà tẹ́sẹ̀ mi wú ni ikùn náà tún ó ń ga. náà sì kí ni nǹkan tó fẹ́ báyìí? Fẹ́ kára mi yá. ẹ́ Kára mi yá. ṣé o lè rìn báyìí? Rárá Hmm? rárá ṣé o lè dé dúró? bẹ́ẹ̀ o lè dé dúró? ṣé tọ́wọ́n bá díẹ̀ mo lè dúró? rárá ẹ́ rárá. oya ẹ̀pẹ̀ náà bá jẹ́ kó dìde dìmú kó dìde ẹ̀pẹ̀ jẹ́ kó dìde kó tẹ̀ ẹ̀nà òrùka wò. díẹ̀ díẹ̀ o. ẹsẹ̀ yẹn bó ṣe tẹ̀ báyọ̀ kó ṣubú. ṣé kò ní yí aṣọ kúrò pẹ́tẹ́? ó tó gbà ó tínú ẹ̀ ti ga báyìí. Hmm? ó tó ṣù márùn-ún tó ti wà báyìí sí inú ẹ̀ kàn ń ga báyìí náà ni àbí? Bẹ́ẹ̀ àjọkẹ́lẹ̀ ń wòye o gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà kẹlẹ́dùn àkómáfara ni wá ọmọ 15 years. ibi tó bímọ sí yẹn kí náà sọ pé ó ṣe ẹ́ lọ́múgbà tó bímọ àbí kó tó di pé ó bímọ wọn so ẹ́ mọ́lẹ̀ wọn ṣe gbẹ́sàwó. ọ̀nà máa ń gùfẹ̀ sí mi. wá jẹ́ kó jókòó padà wá láàmì tí ń ẹ̀pẹ̀ kó jókòó padà rọra díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o. wọ́n ní. ọmọ gùfẹ̀ sí mi. ta ló sọ bẹ́ẹ̀? Nọ́ọ̀sì yẹn. ọlọmọgùn fẹsẹ̀ lọ́yàn so ń lo wá fà á tí kí ni wọ́n fi ṣe kí ló wá ṣẹlẹ̀ ìgbà tó sọ pé ọmọgùn fẹsẹ̀ lọ́yàn kí ló wá ṣẹlẹ̀? Ikùn náà wú ẹsẹ̀ náà jẹ́. ikùn ẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú ẹsẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú Bẹ́ẹ̀ ta ló sọ fún ẹ pé ọmọgùn fẹsẹ̀ lọ́mú? nọ́ọ̀sì gbọ̀ngàn. nọ́ọ̀sì gbẹ̀bí fún ẹ àbí? ó ní alágbó ọmọ ni àbí? Bẹ́ẹ̀ náà sì ṣé o máa ń sùn dáadáa báyìí? nìkan sùn. o ò lè sùn Bẹ́ẹ̀ ṣó láwọn oògùn tó ń lò báyìí? àgbo mọ́ ní. àgbo
ò ń lò báyìí kí ló fẹ́ báyìí kí gbogbo Nàìjíríà ṣe fún ẹ. fẹ́ para mi yá ni. Ẹ́? Fẹ́ para mi yá. ó fẹ́ kí ara ẹ yá. Bẹ́ẹ̀. mọ́mì ẹ̀ ń kọ́ ṣé wọ́n ti yọjú sí ẹ látìgbà tí gbogbo ọ̀rẹ́ ti ṣẹlẹ̀. Wọn ò tí ì yọjú. Hmm? Wọn ò tí ì yọjú. ó rò pé mọ́mì ẹ̀ kò sọ àlàyé fún wọn ni ohun tó ń ṣe ẹ́ A pè wọ́n, wọ́n sọ pé àwọn ń bọ̀ lọ. láti ìgbà yẹn ò tí ì rí wọn. Bẹ́ẹ̀. tọ́ ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àtẹ̀yin ẹlẹ́yinjú àánú káàkiri àgbáńlá ayé ẹ dákun ẹ dábọ̀ ẹ̀bẹ̀ tá a kọ́kọ́ bẹ̀ náà ni wípé bá a ṣe dóòlà ẹ̀mí ọmọ yìí tí ọmọ yìí ò fi ní kú. ẹ gbọ́ gbogbo àlàyé tí Àjọkẹ́ tó ṣe wípé ohun tóun ṣàkànfẹ́ ni pé kára òun kó dá bí ara ọmọ yìí bá wá yá tán tọ́ àwọn ìgbésẹ̀ tó kù tí a lè gbé Elédùà yóò tọ́ wa sọ́nà. ẹ̀yin tá a máa ń wí nù wípé orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bàbá wí fọmọ ẹni kọmọ ẹni gbọ́ kí abiyamọ náà káwọn náà ká gbìyànjú ká sakití mápá ká tọ́jú àwọn ọmọ wa torí pé ọmọ ẹni náà lọ̀la ẹni. Elédùmarè ò ní fàìsàn ṣe wá Elédùmarè ò ní dààmú wa. Àjọkẹ́ tẹ̀ ń wò yìí kò lè sùn kò lè wó kò lè jẹun bẹ́ẹ̀ ni gbogbo ara ń wú ọwọ́ ń wú gbogbo ẹsẹ̀ ló ga gbogbo inú láti bí oṣù 5 inú kan dédé ń wú tó ń ga. ǹjẹ́ kí ló bẹ́lẹ̀ yìí dé oní kò yóò náà èyí tó ṣàkànrí ni wípé gbogbo inú bẹ̀rẹ̀ sí ní ga gbogbo ẹsẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní wú. ó pé wọ́n sọ fóun níbi alágbo àbí kinní kankan wípé ọmọ gùnfẹ́ sóun lọ́mú. ẹ gbọ́ ẹ̀yin abiyamọ bí wọ́n bá gùnfẹ́ séèyàn lọ́mú ṣe n tó kàn ní pé kí gbogbo ara bẹ̀rẹ̀ sí ní wú kára bẹ̀rẹ̀ sí ní ga. òbítíbitì owó ni wọ́n ti ná nílé ìwòsàn láti lè jẹ́ pé kí ọmọ yìí kí ó lálàáfíà kálàáfíà kó jẹ́ fún kájíǹde ara kó jẹ́ fún. ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ̀yin ọmọ Nàìjíríà a mọ̀ pé ń tẹ́ ẹ lè ṣe ni tọ́rọ́ ni kọ́bọ̀ inú owó ló wà. èyí tèmi rò pa lè ṣe fọmọ yìí ni pé ká dá padà sí ilé ìwòsàn tó ti kọ́kọ́ wà tẹ́lẹ̀ tó yẹ pé ó ti ń ní àlàáfíà tí gbogbo ara ẹ̀ ti ń dá. bóyá ìwòsàn tí wọ́n ṣe fún nígbà náà ni ò péye tó ni kó tó di pé wọ́n dálẹ̀ lọ hospital pé kó mọ́ ọ lọlé. òun ló fà á tí gbogbo kìnìún yìí tún wá búrẹ́kẹ́ báyìí. ọmọ ọdún 14 sí 15 ẹ̀yin ọmọ náà ẹ mọ kíyèsára ibikíbi tó bá wà yálà àwọn òbí ò tẹ̀ bìkítà ni àbálàgbà tó ò bìkítà ọmọ tí ó gbọ́ràn tí ó dúró yóò gbọ́ràn. àìmọye àwọn ọmọ tí wọ́n lálàṣe káàkiri tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn Ọlọ́run padà ń gbàdúrà wọn àní dààmú o.